ọmọ Ọlálọ́mí ni ẹni tí Saheed Òṣùpá ti kọ́kọ́ mú ẹjọ́ rẹ̀ wá ní pé ó ń ba òun lórúkọ jẹ́ lóríṣiríṣi ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dédò yìí wọ́n ní Portable lásìkò yìí ó ti gba ìtúsílẹ̀ o lẹ́yìn tí Saheed Òṣùpá ń sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ kí a filẹ̀ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ó dàbí pé kò mọ nǹkan tó ń ṣe lásìkò yìí ó gbàgbé ni pé kì í ṣe gbogbo ènìyàn lòun yóò máa ṣe kí ni òun yóò máa sọ̀rọ̀ sí ṣàkàṣàkà pẹ̀lú ọ̀rọ̀ yìí ní Saheed Òṣùpá fi sọ pé òun ti fà sẹ́yìn o lórí ọ̀rọ̀ Portable ní pé òun ò bá ṣe ẹjọ́ mọ́ lórí èyíkéyìí ẹ̀sùn tí wọ́n bá fi kàn án láti apá ọ̀dọ̀ tirẹ̀. Saheed Òṣùpá ni ó wá sọ di mímọ̀ pé ẹ jẹ́ kí gbogbo ẹ̀ wà bó ṣe wà lásìkò yìí èmi ò bá ẹnikẹ́ni ṣe ẹjọ́ mọ́ lórí ọ̀rọ̀ yìí náà láti rí ẹni tí ń ṣe ọmọ Yẹlé Sowore ẹni tí ń ṣe adíjodupò nígbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí òun àti ẹni tí ń ṣe Saheed Òṣùpá tí wọ́n jọ ń sọ̀rọ̀ jíròrò wọn ní lórí ọ̀rọ̀ Portable náà ni wọ́n jọ ń jíròrò lé lórí o ní pé kí wọ́n dáríjì kí wọ́n fi ya Portable ní pé kí wọ́n fi ṣoṣù kí wọ́n fi para nípa ti ọ̀rọ̀ Portable níbi tí ọ̀rọ̀ dédò yìí wọ́n ti yànda Portable Saheed Òṣùpá sì ti sọ di mímọ̀ wípé òun ti jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ ẹ̀sùn èyí tí wọ́n fi kan Portable ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹyọ. ṣé ẹ ti rí báyìí nígbà tá à ń sọ lọ́jọ́ yẹn pé tender apology ẹjọ́ wọ́n stop Portable Zazu láti lọ sí ọ́fíìsì King Saheed Òṣùpá kó lọ dọ̀bálẹ̀ kó bẹ̀ wọ́n. King Saheed Òṣùpá wọ́n bí Portable Zazu lọ́mọ by far igi mú jìnnà sórí. ẹ máa rí last week tí mo post picture ọmọ King Saheed Òṣùpá wípé ṣe ló join ní military ní United States of America. ẹ wá wo ọmọ King Saheed Òṣùpá yẹn ṣóhun àti Zazu ṣẹgbẹ́ ni wọ́n tí Zazu rò bóyá tóun bá fi bàbá ẹ̀ tayín lọ online ó lè máa fi bàbá ní bàbá tayín ọlórin yẹn ọjẹ̀bí wọn ọtún wá ṣe series of live video ọtún wá ń ṣe ebú ọtún fi ń bú wọn ẹjọ́ ṣì nǹkan tó dáa nìyẹn àwọn míì dẹ̀ tún support Zazu ọlọ́rọ̀ bá ṣàánú ẹ̀ bí eléyìí ò tí ọlọ́rọ̀ bá kó ẹ yọ ìgbà tó bá ti ra scandal ẹ̀ ìgbà yẹn náà lọ máa ń jẹ́ ìtú lọ máa ṣojú mẹ́lẹ́mẹ́lẹ́ ọjọ́ yẹn náà báyìí ṣètò fi ẹlẹ̀ nígbà tí town planning kò pọ́jọ́ kò póṣù ọbẹ̀ sí ń bú èbú lọ online ìgbà tí wọ́n dé ilé ẹjọ́ lónìí ìgbà tí gbogbo proof tí wọ́n tender against ẹ̀ wípé series of video tó ti ṣe láti fi bú King Saheed Òṣùpá ó ti already damage ṣe mental health wọn ó dẹ̀ wà against gbogbo àwọn èyí business wọn ó ṣe ló ń affect ṣe wọn ó affect everything threat to life gbogbo ebú tó ń bú wọn online gbogbo ẹ̀ ni wọ́n submit ní kóòtù adẹ̀rí tí adájọ́ èyí Portable dẹ̀ sọ pé ẹ̀kọ́ má èyí Zazu ó ti already bẹ King Saheed Òṣùpá. Portable ti padà nàgà mú ṣòro o tó bá ń sọ fún yàn láyé kéèyàn máa ṣe jẹ́jẹ́jẹ́ kò ń ṣe gbogbo yàn lọ lè bú kò ń ṣe gbogbo yàn lọ lè fi tayín òun rèé báyìí o Zazu. orí ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́ orí ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́ olùwọ́jẹ́ orí ló ń bá ní ṣe ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́ o orí ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́. ó yá Saheed Òṣùpá o ọ̀bọ orin máa tún dé o èmi la pèdè bí ẹni láyé mọ́rán. Saheed Òṣùpá o ọ̀bọ orin máa tún dé o èmi la pèdè bí ẹni láyé mọ́rán. Òṣùpá yọ lókèrè gbogbo ìràwọ̀ o wọn wọlé kíyàwó bọba ìràwọ̀ gbogbo ló wọlé dé. Saheed Òṣùpá o ọ̀bọ orin máa tún dé o èmi la pèdè bí ẹni láyé mọ́rán. ìlàsí ìlàlà ẹ tètè mọ̀ o wípé di ìrèrè o kì í ṣe ìrèkọta lè sáré lọ wéré. Saheed Òṣùpá o ọ̀bọ orin máa tún dé o èmi la pèdè bí ẹni láì mọ́. ìbà kábíyèsí olúwa ọba paríparí ọlá olúwa ọba dàgbà mọ́tẹ̀pá olúwa ọba àrí irọ́ àlá olúwa ọba ṣe bá ń gbóhùn mi oríjò nílọ ẹ ń gbóhùn mi oríjò nílọ. aláǹsá kí ni máa fàájà kí ni máa gófà Bisco pẹ̀lú tobacco. Tony Montana. It's good to work with the right people. Odumodu ọmọ Igbo, God bless you. You don't bless me. Odumodu no go spoil for you. Odumodu DM me say chorus dey o, gbedu dey o. May you drop am. So I send my mail, my Gmail. Odumodu wire me.
data. Ọlọ́run sẹ́, I drop it. Eat lórí eat. Content to eat. Eat pon eat. Ọlọ́run sẹ́, God bless producer wey do the beat. Odumodu, still wire me money. You wire me 5 million. Still can't tell me say we go gather share money for Apple Music. Spotify, ó sọnù dànù. Gbogbo owó tí music Spotify bá ń gbé jáde. We go dey gather shop am. No go spoil for you, Odumodu. Odumodu Black. It's good to work with the right people in industry. When you work out with the right people, you know, your workerness no go too much. But if you can't work out with the wrongest people, the work out go long go. It's good to work out with the right people. What you we go see use you. We no go use you clear road. We no be people wey be say they go just use us clear road. Thank God now, people wey I come dey waka with now, then they are the right people. They carry me reach there, and they carry them reach there with money, with everything. I love everybody. Everybody love me. I love you. Ìwà lóko mi kò ṣàánú mi o. Ìwà lóko mi kò ṣàánú mi. Mo ti lágbá orí mi ṣùgbọ́n kò gbé o. Ìwà lóko mi kò ṣàánú mi. Ọ̀nà pẹ́ mi pa fara rùn, ó pa fara rùn. Lápẹ́ pa. Ṣùgbọ́n lóko mi kò ṣàánú mi o. Ìwà lóko mi kò ṣàánú mi. Ọ̀nà pẹ́ mi pa ó pa fara rùn. Kí ni kejọ jọjọjọ? Kí ló máa ń ṣe náà sọ pé pọ̀? Owó láti wọlé sọ pé pa. Bàbá mi wọ ọmọ tó ní fìgọ̀ 8, ọmọ tó ní nílá ni mo sọ pé pa. Kí ni kejọ jọjọjọ? Kí ló máa ń ṣe náà sọ pé pọ̀? Jọ̀dí sí mi jọ, kiss mi jọ. Mo dẹ̀ ṣe máa tán yàn, tó bá ń dùn mọ́ ẹ sọ pé pa. Ẹ̀kọ́ ti wálé, mo máa san owó ẹ̀jọ̀. Kò pa mo wá ó fẹ́ gbà wọ́n lẹ̀. Sọ pé pa. Kí ni kejọ jọjọjọ? Kí ló máa ṣe náà sọ pé pọ̀? Bàtí ẹ ló máa yọ bátìrì mi lọ. Wọ́n dá fábí mọ́ tó bá lè tó máa wòran. Nítorí wọ́n dá mi mọ́ pa. Ìwà lóko mi kò ṣàánú mi o. Ìwà lóko mi kò ṣàánú mi. Mo ti lágbá orí mi ṣùgbọ́n kò gbé o. Ìwà lóko mi kò ṣàánú mi. Ọlọ́run dá sákèrè o. Ìwà lóko mi kò ṣàánú mi o. Ìwà lóko mi kò ṣàánú mi. Mo ti lágbá orí mi ṣùgbọ́n kò gbé o. Ìwà lóko mi kò ṣàánú mi. Ọba táni máa gbàgbé o. Ọ̀nà pa mi pa ó pọ̀ fọlọ́run. Kí ni kejọ jọjọjọ? Kí ló máa ṣe náà sọ pé pọ̀? Owó láti wọlé sọ pé pa. Bàbá mi wọ ọmọ tó ní fìgọ̀ 8, ọmọ tó ní di. No, we have to. It's not too late, Baba. We have to. We have 7 days. This world, according to the Christian Bible, was created in 7 days. So we actually need 7 days. We have up to next Saturday, Baba. I'm really. All that we were meant to meet Lenin. We're going downstairs. And the first thought that came to my mind was the King Wayne Kerry. No, I was looking for you. People want your way. One boys like black said, people are to get to you. She said, you're not in town. Then one day I was like, Lord John, I'm like, but they contradict because the summary of Nigeria is that So, could say what I mean? Are you there? I don't have my crew, 1402. Okay. We're going to sit now at me. Okay. So about the dancing, I'll call you. Let me get your number. Okay. This is amazing, you know. Amazing. Because that was, oh man, that was a genius there. Free so that because it really like come out of my number, why you mama pay Osupa. Well, that's impressive. Oh, okay. So just text me your name so if I sit down. Okay. I'll send it to you. Okay, I'll send it to them right now. Seriously.
I've got a lot of stuff. No, in fact, what I'm saying, we'll do a live stream together tonight. Okay. Okay. So I will talk about it. I'll come back and see you. I'm excited to church for this. Okay, Baba. Thanks, Baba. Nice to meet you. Pleasure, I'm Baba. excited. Bye. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.